Ẹ kúlé làǹkàrà lé ẹ káàbọ̀ làǹkẹ́rẹ́ ọ̀nà ẹ̀yin olólùfẹ́ wa ọjọ́ ìdúbí ẹ̀kú ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírà yìí pẹ̀lú ìrègèrè tí àti bàbá àlùbáríkà àwọn ibi dànù ní ìlú Ìgbódù. Ẹ wá nǹkan fìdílé nǹkan jẹ́ àjọṣetò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bó ti ní bàbá àlùbáríkà wà ń kalẹ̀ àwọn ibi dànù ní ìlú Ìgbódù. Bàbá o. Èyí àyàgbàlá bágbà ẹ kú ti gbogbo Nàìjíríà yìí àdúrà wa gbà ẹ pẹ̀lẹ́ Nàìjíríà ó dáa Ọlọ́run ní febi pa wá aláàánú wa ó dìde adójúkọ ọdún dojúkọ àwa náà lọ́mọdé apẹjọ òkú èkó wọ́n ti pẹjọ òkú èkó lọ́sàjà lálàáfíà àṣẹwà nípa ọjọ́ òkú èkó kí lẹ́yìn ọ̀pá ń gbọ́ ọdún. Tó bá ti wà náà ni. Bí kíni. Kò bá jẹ pọ̀ mọ́ dédé kò bá jẹ já èyí tó bá ti wà. Bẹ́ẹ̀mi ṣe ń rò lọ́kàn ràkúnmí ló wù mí pa. Ọlọ́run àṣẹ. Ràkúnmí ló wù mí pa síbẹ̀ mo rí ràkúnmí jẹ. Mi ì jẹ́ rí. Ìtàn rẹ̀ ń kọ́. Mi ì jẹ́ ràkúnmí. Ẹni kọ́ lọ́n ṣòwò fún bàbá àlùbáríkà kó fi pa ràkúnmí. Ọlọ́run kò ṣòwò fún bàbá àlùbáríkà kó fi pa ràkúnmí. Ẹ sọ̀rọ̀ sókè àdéhùn wàhálà ń sàdó àlábẹ́lẹ̀. Ọlọ́run ṣòwò bàbá àlùbáríkà kó fi pa ràkúnmí. Ọlọ́run ẹni tí ó ṣe Ọlọ́run aláàánú tí ó ṣe owó fún mi tí ń fi ra ràkúnmí Ọlọ́run gbé dìde sí mi o. Àmì àtẹ̀mí náà. Síbẹ̀ lẹ́yìn tí lẹ̀ pa ràkúnmí síbẹ̀ ní pọ̀nmọ́ lẹ fẹ́ pa ìwò tó náà. Mo ní ìtọ́ bá ti wá ni. Ẹ̀yin sọ pọ̀nmọ́ èmi sọ ràkúnmí. Èyí tó bá ti wá mo ní ìtọ́ bá ti wá. Ojú tó lé afẹ́ ìlú wo pọ̀nmọ́. Tọ́lọ́run bá ṣe màálù wá pa. Wọ́n ló tún pa màálù. Ọlọ́run bá ti ṣe. A jẹ́ pé màálù lówó ẹ̀yin náà nù. Ọlọ́run kò sí tó pọ̀ jù wájú Ọlọ́run. Èmi o bàbá yèyé oge ràkúnmí wù mí Ọlọ́run yóò wọ ẹlẹ́dàá mi o. Èmi màálù ni o èmi ò kọjá mi ìpara ẹ̀yin tí ń pa màálù sọ ẹ fẹ́ pa ràkúnmí. Ọlọ́run dákun ẹ fẹ́ pa màálù. Ìyá tí àríṣekù àràgàdá mi kò lè mọ̀ ká ní kí ni ojú tó lé wà pa. Àwọn náà lè pa màálù wọn pa màálù àtàgbò. Méjèèjì bọ̀ láì sọ ọmọ ìyá jẹ èèyàn mélòó ni wọ́n á jẹ gbogbo ẹ̀ ẹ máa dún ní wọ́n jẹ ń bẹ̀ ní àbágbó. Bẹ́ẹ̀ni náà bá ti pa oníkálukú á wà ní ojú tó lé àgbò ní ọ̀pá o torí àwọn aládùúgbò yín o Ọlọ́run ọ̀yà ẹ sọ̀rọ̀ yín ìmọ̀ràn ni mo fún. Ọlọ́run kò ṣàánú wa. Àmín. Lórí ètò lẹ́ni bàbá ọ̀rọ̀ ọmọkùnrin Nàìjíríà tí ó fẹ̀ṣẹ̀ kù bí òjò tí ẹ gbàdúrà fún bí oṣù mélòó kan sẹ́yìn ìyẹn Anthony Joshua lọ́mọ rẹ̀ báyìí sìn ó ti fẹ́ padà torí pé ó níjà ó dẹ̀ sọ pé òun ò jà mọ́ nísìnyí ojú ti níjà báyìí tó fẹ́ jà. Pẹ̀lú ta ló fẹ́ jọjà. Mi ìrántí náà bọ̀ ó dà pé òun àtìyàn kan fẹ́ jà báyìí. Ẹ gbọ́ ẹ̀mẹ́ ni wọ́n fẹ́ jọjà. Mi ìmọ̀ mo ṣáà mọ̀ pé ó níjà tí ó fẹ́ jà ó níjà tó fẹ́ jà ọmọ olúbo ni ẹni tó fẹ́ bá jà volley àbí kí ni ìbò ṣàfẹ́ jà. Volley ló fẹ́ bá jà. Mi ìmọ̀ mo ṣáà mọ̀ pé English name kọ́ ni bọ̀ mi ò. Ojú òyìnbó náà. Mi ìmọ̀ ìbò dàpọ̀ ìbò ni but English name kọ́ ni bọ̀ mi ò really. A padà mọ̀. Kí ni ìmọ̀ràn yín fún un tòró tí lóun ò jà mọ́ ńgbà tí incident yẹn ṣẹlẹ̀. Èmi wá fún un nímọ̀ràn. Ó tún wá fẹ́ jà sí kí ni èmi wá fún un mọ̀ràn gbà yẹn. Fún mọ̀ràn. Mo dẹ̀ ṣàdúrà fún un àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ọlá pé mo mọ̀ ọ́n rí pé kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ mo rí láyé Èkó tí wọ́n dá mi dúró. Ẹ ló jẹ́ kí àwọn àgbàlagbà ó dẹ̀ fowó epo lẹ̀ fáwa o mo gbowó Anthony Joshua rí o ọlọ́mọdé owó tán lọ́wọ́ ẹ̀ o kò sì ní kúkú ògìgì torí téèyàn bá ṣoore fún yàn èèyàn la Anthony Joshua tó bá máa kí ẹ pẹ̀lú dọ̀bálẹ̀ ni ìwà rẹ̀lẹ̀ wà fún jọ ọmọ mi ní o Ọlọ́run dákun jẹ́ kó ṣoríire Ọlọ́run dákun jẹ́ ṣoríire pé ọwọ́ á tún fẹ́ bẹ́ nìkan jà pé sórí tí ò bá jàjà yẹn gbogbo tó ń ṣe bọ̀ látẹ̀yìn yẹn ọ bọ́ sákù dínú
toró níbi téèyàn máa bá nǹkan dé tí wọ́n á fi sọ pé lágbájá ìṣe báyìí tí ó gbẹ̀tọ́ rẹ̀ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó kìí ṣe pé ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn ò dùn ṣùgbọ́n àwọn ìyàwó táwọn ẹni yẹn fi lẹ̀ àwọn ẹbí táwọn ẹni yẹn fi lẹ̀ kò sọ́nà bòmíì tí wọ́n á ti rówó níbi ìjà yẹn náà ni ṣọ́gẹ́tì ọ̀rọ̀ mi ọlọ́run tí ọ̀pá níjọ́ gbogbo nǹkan tí mùsùlùmí ní tó fi ju gbogbo àwọn èdè míì lọ́nu wọn á ní àwọn haúsá ní ìsọ̀rọ̀ Allah ni sótìyé gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ìsọ̀rọ̀ Allah ni Anthony Joshua gẹ́gẹ́ bí ìmọ̀ràn táwa fún ẹ gbọ́n kúrò lára ìjà kọ́ lọ fẹ́ lọ jà lọ ṣiṣẹ́ rẹ tó ń ṣe tọ́lọ̀ ń fi yẹn tó ọba dẹ ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe ń jà yẹn ẹ̀ṣẹ̀ tí ń jà yẹn iṣẹ́ tọ́lọ̀ ń fún ẹ fi rán ọ nù ànábì kan nìwọ náà lórí orí iṣẹ́ ẹbẹ̀ yẹn ọlọ́run tó láyé tó lọ́run ọmọ nàìjíríà dáadáa ni Anthony Joshua ó sì gbógo nàìjíríà sókè ló jẹ́ kémi ò fẹ́ràn rẹ̀ ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run fún ẹ ṣe ọlọ́run á sì dúró tì ẹ́ sọ wá rí tó bá ti fẹ́ jàjà yẹn má ronú pé nǹkan kan ṣẹlẹ̀ rí kó rántí pé àmúwá ọlọ́run ni kó o dẹ̀ sí ẹ̀sìn tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe Anthony Joshua ṣe é tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ ṣe é torí ìsìláàmù yẹn ló fi ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ bí mọ́sálásí ọmọ Saudi Arabia yẹn náà ló fi lọ jà ń bẹ̀ wá dákun sí ìsìláàmù yẹn ṣe àwa àfàdúà dúró tiẹ̀ kìrìsìtẹ́nì yóò fàdúà dúró tiẹ̀ ẹlẹ́sìn kan àbáláyé yóò fàdúà kan dúró tiẹ̀ ọlọ́run dákun jọmọ tiwa náà ó yáre ọlọ́run dákun jọmọ tiwa náà ó yáre jẹ́ kó ọmọ tiwa náà sọlẹ̀ sébùté ire ọlọ́run dákun jọmọ tiwa náà sọlẹ̀ sébùté ayọ̀ ọlọ́run dákun mọ́jà sunkún lórí ọmọ mọ́jà kábàámọ̀ lórí ọmọ mọ́jà rí dààmú lórí ọmọ mọ́jà rí wàhálà lára ọmọ ọlọ́run dákun jẹ́ kí wọ́n náà nípa rí ògo nàìjíríà ní Anthony Joshua kìí sọ ọmọ ẹnìkan ọmọ haúsá ni ọmọ yíbò ni ọmọ yorùbá ni kò sọ gbogbo sẹ́rí yèyé oge o ń tọ́pa gbogbo wa pọ̀ àti yíbò àti haúsá o àti yorùbá o kí ni ẹ mọ̀ kó pa wá pọ̀ tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe gbogbo wa là máa nífẹ̀ẹ́ sí. kí ló pa wá pọ̀ bóyá géèmù ọ̀dà ọlọ́run fún ẹ ní làákàyè ọpọlọ rẹ ò ní dàrú gbogbo wa náà ò ní dàrú sórí gbogbo ohun tó pa wá pọ̀ báyé ṣe rí nìyẹn bọ́ọ̀lù ni sórí tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù Ìgbò ọmọ wò ó haúsá ọmọ wò ó yorùbá ọmọ wò ó ọlọ́run wọlá ìfẹ́ tí bọ́ọ̀lù fi pa gbogbo wa pọ̀ ọlọ́run dákun jẹ́ kí gbogbo wa ó nífẹ̀ẹ́ ara wa papọ̀ nàìjíríà yìí bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ́hùn tọ́lọ́hún fi ṣe ẹ wo tọ́lọ́hún fi pa wá pọ̀ bọ́ọ̀lù tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù nàìjíríà ń sìn pé ọmọ nàìjíríà fẹ́ gbá bọ́ọ̀lù o haúsá ó wò yíbò ó wò yorùbá ó wò haúsá wà ń bẹ̀ yíbò wà ń bẹ̀ yorùbá wà ń bẹ̀ gbogbo wọn wà máa bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ kí wọ́n gba kọ́ọ̀bù o kò sẹ́ni tí ò ní bẹ lọ́hùn fún wọn so gẹ́tì ọ̀rọ̀ mi rẹ́sílì náà pa wá pọ̀ náà ọmọ nàìjíríà ni Anthony Joshua ọmọ nàìjíríà ni ọmọ wa ni ọlọ́run dákun torí ọlọ́run èmi bẹ lọ́hùn fún Anthony Joshua ò ní rí aburú mọ́ ṣé wá rí gbogbo alábíamọ tọmọ rẹ̀ bá ti ń soríire ẹfún jà èyí takú sẹ́yìn ọ̀rọ̀ èyí téèyàn bá ti jẹ èyàn ó ti mọ̀ pé yóò jẹ sí téèyàn bá ti jẹ ń bẹ èyàn ti mọ̀ pé tó bá dáa sí èyàn ó jẹ sí
Anthony Joshua ó sọ ẹjọ́ kan ló sọre fáwa tó dẹ̀ ṣe pé kinní kankan a gbọ́dọ̀ máa sọ lọ títí láì ní Anthony Joshua Ọlọ́run dákun fi ọ́ láyà balẹ̀ Ọlọ́run fi ẹ́ láyà balẹ̀ gbogbo táwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn ń ṣe ẹni tí ó dáa tó wọn tí ó tó dáa ju tiwọn lọ ó kún ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run dákun fi tiẹ̀ Ọlọ́run dákun fi tiẹ̀ Ọlọ́run fi tiẹ̀ Ọlọ́run wọlá ìfẹ́ bọ́ọ̀lù tó pa gbogbo Nàìjíríà pọ̀ jẹ́ kí gbogbo àgbáńlá yìí fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n fẹ́ràn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n fẹ́ràn àwa náà bẹ́ẹ̀ Ọlọ́run Anthony Joshua fẹ́ lọ jà Ọlọ́run já gbéṣẹ́ ayọ̀ lórí ìjà rẹ̀ bá a ṣe bẹ lọ́n fáà rẹ̀ nù Ọlọ́run jẹ́ kó wọlé ká gbéṣẹ́ ayọ̀ níjọ́ náà ni ojú tó lé gbọ́rọ̀ yẹn jáde tó wà náà sì pé bàbá ti tó sọ̀rọ̀ yìí lónìí o láti 40 ọdún o láti kéde kan àkà gbogbo ọdún náà gbogbo àwọn tá a ti sọ Ọlọ́run sì ní kó rí bẹ́ẹ̀ Anthony Joshua náà Ọlọ́run ò ní gbé ẹ ṣubú Ọlọ́run ò ní gbé ẹ ṣubú ìjà tó fẹ́ lọ jà yìí Ọlọ́run á fún ẹ ṣe Ọlọ́run á dúró tiẹ̀ ànábì á dúró tiẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run ó dúró tiẹ̀ gbogbo àgbáńlá ayé á dúró tiẹ̀ ìpínlẹ̀ Abíámà á dúró tiẹ̀ á wá dúró tí àwa náà á dúró ti gbogbo ọmọ wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Anthony Joshua a ní gbèrè ìtìjú lórí ọ̀rọ̀ rẹ̀ àṣeyọrí ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ lọ́lọ́run jà padà gbọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ o sì ní kúkú ògìgì o ní rí bànújẹ́ mọ́ mo bẹ̀ lọ́n fún Anthony Joshua Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ fún kí gbogbo ọmọ wa náà dẹ̀ sóríire bẹ́ẹ̀ Ọlọ́run má dẹ̀ jẹ́ kó kúkú ògìgì má jẹ́ káwa náà kúkú ògìgì níjọ́ tá Anthony Joshua ó bá jà Ọlọ́run já wa náà wà láyé ká wà láyé ká wà nú ọlá nínú ìdẹ̀ra Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o abajada awasa adaya kalamana saafala karasata sangasa Anthony Joshua Ọlọ́run fọwọ́ rẹ̀ gòkè pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ wàláhùlà wàlà kùwátá ìlà bìláyà lè ilẹ̀ ẹ̀ṣẹ́. Ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà wọ̀rọ̀wọ̀ àgbáyé yẹn ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ará ilé ẹ̀kún sí wọn ibikíbi tí a bá ti ń bọ̀ èdè kò dùgbà òjò lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódù junction ẹ̀tì rí soundboard tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ìwé ọ̀dà.